Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Kaba kérò wọlé kan ṣàánú wa gbà kó wà challenge kan bá kó wọn wọlé kan kó wọn wọlé tí bá ti kan kó wọn wọlé. Kan kó wọn wọlé tí bá ti This is Media Production, and we are here live at Scout Camp Mega Market situated along Molete Challenge Road in Ibadan. And we have come to make documentary on the developments that surrounded the market. My name is Peace Chukuka. Ojayi is not moving very well. Oh. See as everywhere is very quiet. It's the grace of God we are eating in this market. Oh. This August makes it 10 years. We've been in this market. 10 years. See everywhere so dry, so quiet. It's the grace of God. The first year we first of all center here. Everywhere. Some even go to the extent to borrow money to everywhere was full. In this small shop, 3 of us in a shop. The market was booming. But suddenly, people are not coming to buy. And some are also staying out there. So people prefer going outside. And again, when it is 7 o'clock, everywhere will be quiet here. Government have done a lot. I don't know what they can do again because regime of late governor Ajumobi, he tried though. He used to pursue people morning, afternoon, night, but still yet now people still go back to the roadside to sell. Alájà Adékúnlé Bọ́láńlé owó wà ta. Lónìí omi ò tiẹ̀ tí ì pa nǹkan kan lónìí. Nígbà táwọn èèyàn ọjọ́ bá kún táwọn kan bẹ́ẹ̀ títì tí wọ́n bá dẹ̀ ti rí tí wọ́n fẹ́ rà títí wọn ò ní wọ bí wa wọ́n bẹ́ẹ̀ ń challenge wọn ò ní wọ bí wa wọ́n rà tí wọ́n bára lẹ́yìn àwọn tí ń tata kankan ló tún ń ṣe díẹ̀díẹ̀ bá sì gbọ́wọ́ lọ́wọ́ látàárọ̀ nù. wọ́n bá lè bá wa lórí gbogbo àwọn tí ń bẹ lẹ́sẹ̀ títí wọlé yóò jẹ́ ìrọ̀rùn fáwa náà tí àfinimọ̀ wá bẹ́ẹ̀ ká máa lọ bẹ́ẹ̀. Orúkọ mi ni alias mélòó lára mi èmi náà bí gbogbo ẹ ṣe rí náà ni àwọn kan náà wọ́n ra nǹkan lẹ́sẹ̀ títí ní ìdáhùn wọlé wá kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i ní tí ìjọba bá lè mọ̀ pé ó náà lè ṣe lórí ọ̀rọ̀ ọjà yìí èyí lè kárú bí ìsìlẹ̀ kò ní kó da oró gbèsè tíjọba ìfẹ́ bá lè gbé kágbé kan fìràn wá lọ́wọ́. Orúkọ mi ni Adébísí Àbíkẹ́ Olúkòjú. Èmi ni chairperson caretaker committee Scout Camp Mega Business Complex. Scout Camp Business Complex, otherwise known as Scout Camp Market, ó wà ní Challenge Molete Road, directly opposite Equa Church, tàbí better still, a wà ní àárín Molete Baptist Church àti Genesis Hotel. Ọjà ńlá tó tóbi dáadáa ní ọjà Scout Camp. A dá ọjà Scout Camp sílẹ̀ ní ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2013 by the former governor of Oyo State, late Excellency Isiaka Ajimobi. Èròǹgbà wọn nígbà tí wọ́n dá ọjà yẹn sílẹ̀ ni wípé kí àwọn ọlọ́jà kí wọ́n má jìyà ní oòrùn mọ́, kí wọ́n kúrò lẹ́sẹ̀ títì láti dáàbò bò wọ́n lọ́wọ́ ìjàmbá pé bóyá ìjánu mọ́tò já ó yà lọ báwọn ọlọ́jà àbí gbogbo oríṣiríṣi ìdààmú tí àwọn ọlọ́jà máa ń ní nípa pé wọ́n wà lẹ́sẹ̀ títì.
so wọ́n kọ́ ọjà yẹn tó rẹwà gidigidi ni gbogbo nǹkan ni wọ́n fi tẹ́ wa lọ́rùn nínú ọjà yẹn. Wọ́n kọ́ oríṣi ṣọ́ọ̀pù 4 ló wà nínú ọjà. A ní ṣọ́ọ̀pù ẹlẹ́gbẹ́ kẹ́jẹ́bù tí wọ́n ń pè ní open tó jẹ́ pé equivalent bí àwọn tó wà lójú títì yẹn ni tẹ́ pé kéèyàn kàn sọ gbá kalẹ̀ pé tébù kan ni mo ní àti ọjà mi, ṣùgbọ́n wọ́n kọ́ tó jẹ́ pé èèyàn á rò pé ìlú òyìnbó lòun wà ní bí wọ́n ṣe kọ́ ọjà yẹn tó lẹ́wà tó. A ní lock-up shop, a dẹ̀ ní eléyìí tí wọ́n ń pè ní mega lock-up. Lẹ́yìn yẹn a ní eléyìí tó jẹ́ restaurant, àwọn yẹn ni wọ́n tóbi jù, ó jẹ́ oríṣi 4 tó wà. Toilet wa tíjọba pèsè síbẹ̀, wọ́n ti wò pé ọjà tó tóbi ni, so wọ́n pèsè toilet fún wa, tọkùnrin ọ̀tọ̀ tóbìnrin ọ̀tọ̀, blọ́ọ̀kù kọ̀ọ̀kan ló ní toilet títí ẹ̀. A ní iná, a dẹ̀ ní ààbò tó péye nínú ọjà scout camp. Apart from pé ìjọba gba àwọn ọlọ́dẹ tí wọ́n ń sanwó oṣù rẹ̀, àwọn àmọ̀tẹ́kùn tún wà nínú ọjà wa, ọ́fíìsì àwọn àmọ̀tẹ́kùn inú ọjà wa ni wọ́n wà. So èèyàn lè wọlé kó nájà fàlàlà falala, kó wá tajà níbí yìí fàlàlà falala torí gbogbo nǹkan ló ní ó ń rọ̀ wá lọ́rùn. Ìgbà tí ìjọba tó wà lóde nísìn tí àwọn náà dé orí oyè ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ó dàbí ìgbà tó yẹ wípé iṣẹ́ tí àwọn ìjọba àná tó gbéṣẹ́ ṣe, a lè sọ wípé bíi pé wọ́n kàn béèkì kéèkì fún wa ni. Àwọn ìjọba ìsìn yìí wọ́n wá bá wa dẹkoréètì ẹ̀ débi wípé ẹnu èèyàn ọmọ dá tòlótòló ni níbi tí wọ́n bá wa ṣọjà wa tó rẹwà dé. Torí ìgbà tí a sọ wípé a nípèníjà iná PHCN, gómìnà wa ọlọ́lá jùlọ ẹnjìnìà Ṣèyí Mákindé wọ́n fún wa ní jẹnẹrétọ̀ tó tóbi gan 650 kVA jẹnẹrétọ̀ tó jẹ́ pé ó lè tanná sínú gbogbo ọjà yìí, kó tanná sí àwọn àdúgbò tí ń bẹ ní ẹ̀gbẹ́ ọjà náà táà ní màlá rẹ̀. Ó ní wọ́n gbé tán fi jíǹkì wa lọ́jà pé àbá fẹ́ tajà lálẹ́, àbá fẹ́ tajà overnight, iná máa wà. Wọ́n fún wa gbogbo nǹkan tá a béèrè fún, wọ́n fún wa gbogbo àtìlẹ́yìn tá a béèrè lọ́wọ́ wọn, wọ́n ṣe fún wa. Kódà ìgbà tá a sọ wípé ẹ jọ̀ọ́ ọjà ò fi bẹ́ẹ̀ lọ déédéé, owó tí wọ́n ní ká san wípé owó yẹn ó dàbí pé ó gun àwọn kan lọ́wọ́, ó ní àwọn kan ṣe bọ́ sójú ìrònà padà. Wọ́n ló dáa náà, èló là ń san kí wọ́n bá wa dárò. So pé wọ́n wá bá wa dín owó tá à ń san yẹn, wọ́n bá wa dín kù ní àwọn ṣọ́ọ̀pù kan like open shop yẹn, àwọn ẹlẹ́gbẹ́ kẹ́jẹ́bú wọ́n yí owó tiwọn sílẹ̀, lock up wọ́n yí owó tiwọn sílẹ̀. Ó wá kù mega lock up àti restaurant àwọn tó tóbi yẹn, àwọn nìkan ni wọ́n ti yí owó wọn sílẹ̀. Ṣùgbọ́n ìjọba sì sọ pé àwọn sì ṣetán àti gbọ́ gbogbo ohun tá a bá fẹ́ káwọn ṣe fún wa níbi ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ yẹn. A dẹ̀ nígbàgbọ́ wípé tá a bá padà lọ bá wọn, wọ́n á ṣe fún wa. So kò jẹ́ bí ọjà yẹn ṣe rí, gbogbo nǹkan níjọba fi tọ́ wa lọ́rùn. Ọjà yẹn ó mọ́ tónítóní, parking space wà dáadáa, èèyàn ò ní sanwó kó tó páàkì o. Tẹ́ bá wọnú ọjà ẹ kàn wọnú ọjà nìbọn láti wá ṣe òwò tẹ́ bá fẹ́ ṣe yẹn, fẹ́ bá wa rajà, àyè wà láti páàkì. Tí wọ́n gan bá jẹ́ ẹni tó ní ìsọ̀ ní inú scout camp, tó bá gbé mọ́tò wá, ó páàkì tó ẹnìkan kan ò dí ẹnìkan lọ́wọ́. Ìgbà tí mo fẹ́ ṣe àpèjúwe ọjà yìí, mo ní scout camp mega business complex, ọjà ní ńlá ni kì í ṣe ọjà kékeré. Gbogbo ọjà tí èèyàn bá fẹ́ ló wà níbí. Àwọn aláṣọ wà níbí, àwọn oníbàtà wà níbí, àwọn fashion designers wà, àwọn oníṣẹ́ ọwọ́ oríṣiríṣi, aláwọn hairdressers, a ní àwọn tó ń ta
wholesale drinks, omi, drink. A ní distributor Biggie wọ́n wà níbí, distributor Coca-Cola wọ́n wà níbí, distributor 7up wọ́n wà nínú ọjà yìí. A ní àwọn olóúnjẹ gbogbo nǹkan tẹ́nu ń jẹ. A ní àwọn ọjà section àwọn Igbo tí wọ́n ń ta gbogbo oúnjẹ Igbo. A ní section àwọn aláta, section àwọn ẹlẹ́ran wà. Tẹ́ bá fẹ́, wọ́n ń pa odidi màálù nínú ọjà yìí, wọ́n máa ń lọ ń pa ní ibi tán ti ń pa ẹran. But téèyàn bá fẹ́, ẹni tó ń ta ẹran àyè gan, tó bá fẹ́ ra ẹran àyè, ó wà ní ọjà. Béèyàn fẹ́ ra màálù, ó wà. Àwọn ológúnfe, ó wà. Àwọn tó ń ta ẹja, wọ́n wà. Ẹja tútù, ẹja gbígbẹ, frozen chicken, turkey, gbogbo frozen food, edé, gbogbo ẹ̀ ló wà ní ọjà yìí. Tẹ́ bá fẹ́ ra àwọn èso in bulk, ó wà. Àwọn èèyàn wa, àwọn oníṣòwò wa látòkè ọya tí wọ́n máa ń ta fruits in bulk, wọ́n wà. Àwọn èèyàn wa náà tẹ́ pé wọ́n máa ń ta fruits, àwọn olóko tó ń ta gbogbo èso, ọsàn, ọ̀gẹ̀dẹ̀ o, cucumber, watermelon, àgbọn, gbogbo àwọn everything ló wà ní ọjà yìí. Then beauty products wà. Ẹ fẹ́ ra attachment, weave-on, ọṣẹ ẹ̀wẹ̀, gbogbo nǹkan tí obìnrin fi ń ṣara lọ́ṣọ̀ọ́, perfume, gbogbo ẹ̀ la ní níbí yìí. Then àwọn olóúnjẹ náà wà, àwọn tó ń ta oúnjẹ tí wọ́n ti sè. A ní ibi tán ti ń ṣe, jẹ́ pé téèyàn bá ṣiṣẹ́ tán, ṣe pé location wa yìí ó jẹ́ location tó dáa gan. A wà láàárín àwọn alákọ̀wé, àwọn òṣìṣẹ́ báǹkì, àwọn oníṣòwò ńláńlá along Ring Road, Malete axis, gbogbo àwọn businesses tó wà níbẹ̀. So a ní shop tẹ́ pé wọ́n lè wá step down nírọ̀lẹ́ lọ́ máa ṣiṣẹ́ tán, kán wá step down. Ẹ máa ra ẹ máa jẹ pepper soup, ẹ máa mu drink, ẹ máa. So gbogbo ẹ̀ ló wà níbí. Tẹ́ bá fẹ́ ra èlùbọ́, àwọn èlùbọ́ látòkè Ògùn, àwọn èlùbọ́ alápò, àwọn káyàmá, gbogbo ẹ̀ ló wà níbí. Ẹ fẹ́ ra ráìsì lápò, ẹ fẹ́ ra ẹ̀wà lápò, gbogbo ẹ̀ ló wà níbí. Gbogbo bẹ́ẹ̀ bá ra aṣọ nísìnyí tẹ́ fẹ́ kí wọ́n bá yín rán báyìí, gbogbo ẹ̀ ló wà. Àwọn télọ̀ wà. Bẹ́ẹ̀ fẹ́ ra gbogbo àwọn tó ń ta bedsheet, tó ń ta cotton, gbogbo ẹ̀ ló wà níbí, gbogbo ẹ̀. Àwọn eléwé ọmọ wà níbí, àwọn dókítà ìbílẹ̀ tí wọ́n ń ta àgbo ọmọ, wọ́n wà. Bẹ́ẹ̀ kò tiẹ̀ sí gbogbo nǹkan tẹ́ lè wà ní ẹni ọjà, ó wà níbí. Ní gbogbo ẹ̀ jùlọ, ní ọjọ́ Wednesday, a ní ọjà olóko nínú Scout Camp. Àwọn àgbẹ̀ tí wọ́n gbin àwọn nǹkan yìí gangan fúnra wọn ní gbogbo local government tó wà lọ́yọ̀ state ni wọ́n ti máa ń wá. So ọjà olóko wa ní Scout Camp ó rọjú ju àwọn ọjà yòókù lọ, torí àwọn aláròbọ̀ ló máa ń lọ sóko lọ ra ọjà wàá tà nígboro níbi oríta mẹ́rin, ọjà Aba, Alágolo, nǹkan yẹn. Ṣùgbọ́n nínú Scout Camp, àwọn olóko yẹn gangan, àwọn àgbẹ̀ gangan tó ń gbin nǹkan wọn fúnra wọn ni wọ́n ń gbé wá. Àwọn ni wọ́n ń gbé wá sínú ibí. Every Wednesdays náà dẹ̀ máa ń wá. Every Wednesdays, gbogbo nǹkan tẹ́nu ń jẹ ni wọ́n ń gbé wá. Àti gàrí o, àtẹ̀wá o, àti àgbàdo, gbogbo nǹkan tí ẹnu ń jẹ, ó ní àwọn olóko wọ́n máa ń gbé wá ní ọjọ́ Wednesday. So ọjà tó tóbi dáadáa ni. Ọjà yìí ó wà ní under control Ministry of Trade, Investment, Commerce and Cooperative ní secretariat. So tí èèyàn bá ní ìfẹ́ láti wá gba ìsọ̀ sí inú bíi, torí ìsọ̀ yìí ìjọba ló pín. Tẹ́nìkan bá ní kán mówó wá ní ìdàkọ́ńkọ́, oníjìbìtì lẹ́ni náà. Téèyàn bá fẹ́ gba shop, yóò kọ application sí secretariat, sí Honourable Commissioner, Ministry of Trade, Investment,
commerce and cooperative pé wá sọ irú kàtígórì ṣọ́ọ̀pù tó fẹ́. So àwọn ni wọ́n mọ̀ bí àyè ṣẹ́kù àbáyé ò ṣẹ́kù torí gbogbo allocation àwọn ni wọ́n ṣe fúnra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. So wọ́n ní rẹ́kọ̀dù àwọn tí ṣọ́ọ̀pù tó wà àti ṣọ́ọ̀pù tí ò séyàn nú ẹ̀ àwọn ni wọ́n ní. So téèyàn bá wá apply ibẹ̀ náà ti máa fún ní ìdáhùn, wọ́n á dẹ̀ fún lákàǹtì ìjọba tó máa lọ sanwó sí, kì í ṣàkáǹtì ẹnikẹ́ni o. Ìjọba ló ní ọjà, ìjọba ló ní gbogbo ìsọ̀ tó ń bẹ ńbẹ̀, àwọn náà ni wọ́n dẹ̀ ń allocate ẹ̀ fún gbogbo èèyàn. Ọjà yìí ìjọba ló ní. Nínú structure ọjà yìí kò sí bàbá lọ́jà, kò sì sí ìyá lọ́jà. Bó tilẹ̀ jẹ́ wípé misunderstanding yẹn wà, bóyá torí wípé ní àtètèkọ́ṣe ọjà yìí wọ́n ṣe àlàyé yẹn kó kúnná láàárín ìjọba àti àwọn tí wọ́n ń ṣàkóso ọjà yìí nígbà yẹn ni o. Àbí bóyá àwọn èèyàn kan rò wípé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí. Ṣé mọ̀ pé ọ̀tọ̀ ni kí nǹkan wọ́n ló ní béèrè ni ò kì í ṣìnà. Tí èèyàn ò bá béèrè ó lè assume wípé báyìí ni nǹkan ṣe rí. Bóyá àìrí yẹn wọn kò gúnná láàárín àwọn tó ṣàkóso nígbà yẹn àti ìjọba nígbà yẹn. Ó ní àìdè àìyedè yẹn ṣe dàbí ń pó wà làwọn kan ṣe feel wípé bàbá lọ́jà kan àbí ìyá lọ́jà kan àbí oyè onílẹ̀kẹ̀ kan wà. Ọ̀tọ̀ ní ayé onílẹ̀kẹ̀, oyè onílẹ̀kẹ̀, ọ̀tọ̀ ní ayé administrative arm of the market. So ìjọba gẹ́gẹ́ bí nǹkan tá a rí ní ọdún yìí nígbà tí àwa oníṣòwò kan dìde, torí a rí wípé ọjà yìí tó ti wà láti ó ń lọ sọ́dún mẹ́wàá láti 2013 tí ọjà yìí wá ń rí bó ṣe rí yìí tí gbogbo ẹ̀ ò ti ẹ̀ wá jọra wọn mọ́. So àwa oníṣòwò tí kíní yìí ti tó ń affect, because ẹni tó ń ta tó yẹ pé ọjà rẹ̀ òjòrú tébù kan lọ ó lè bọ́ sójú títì. Mélòó ni irú àwọn aláṣọ fẹ́ kó sójú títì? Mélòó ni irú àwa yìí fẹ́ kó sétí ojú títì? Àwọn tó ń ta èlùbọ́ àpò, tó ń ta oúnjẹ lápò mélòó ni wọ́n fẹ́ kó sójú títì? So gbogbo àwa kóra wa jọ wípé báwo ni ọjà yìí ṣe lè nílọ síwájú. Bẹ́ẹ̀ yẹn la ṣe bẹ̀rẹ̀ sí push fún change in government, that the administrative arm of the market has to change. And we kept on pushing until tí ìjọba ṣe bá wa dá sí ọ̀rọ̀ yẹn. Wọ́n kọ́kọ́ ní ó dáa náà ìyẹn nínú bí oṣù kejì ọdún wípé ká dìbò, pé tá a bá dìbò ẹni tó bá wọlé òun ni ó máa ṣe alákòóso ọjà. Ṣùgbọ́n ìgbà tí ìjọba tún da ọ̀rọ̀ yẹn wò wípé tí òṣèlú bá wọ inú ọjà kò máa dàbí pé agbára àwọn ó kà mọ́ wọn. So the reign has to come back to government. Òun ni wọ́n ṣe decide wípé ìbò tá a ti ẹ̀dì yẹn pẹ̀lú gbogbo ìkùnsínú táwọn kan fẹ́ tí wọ́n fẹ́ dálẹ̀ torí pé ìbò yẹn ìjọba ò announce ẹni tó win ìbò yẹn. Wọ́n ló dáa náà àwọn council ìbò yẹn àwọn annul ìbò yẹn. Wọ́n wá yan caretaker committee for time tẹ́ pé bóyá after the caretaker committee yẹn bá stabilize ọjà, then àwọn máa mọ the next step tí ìjọba máa take. But in the time being, caretaker committee òun ló ń ṣàkóso ọjà. Mo rò pàlàyé mi yẹn pé ó yẹ yín bẹ́ẹ̀ yẹn. So the government still controls the market and they will eventually come up with their own position or the structure that the market would be following administratively. But for now, the caretaker committee is on ground and they are very active. Tí èèyàn bá fẹ́ tó bá nífẹ̀ẹ́ láti wá gba ìsọ̀ nínú ọjà scout camp, wọ́n lè wá rí àwa ìgbìmọ̀ tá a wà ní orí oyè ìṣàkóso ọjà nísìn. Ẹnìkankan ò ní gbowó lọ́wọ́ yín o, ṣùgbọ́n láti ṣètọ́nisọ́nà bí tó bá ní ìdí kẹ́ ẹ kọ̀wé
tí ọ̀nà míì tó tún lè gbà lẹ́yìn pé wọ́n wá bá ìkankan nínú àwa ìgbìmọ̀ tó wà ní orí oyè báyìí ni wípé representative office Ministry of Trade wà nínú ọjà wọ́n dẹ̀ ní àwọn òṣìṣẹ́ níbẹ̀ so tí èèyàn bá nífẹ̀ẹ́ láti wá gba ìsọ̀ nínú ọjà yìí tó bá wá bá wa náà á mú lọ sí ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba tó wà ńbẹ̀ ni tó bá ní ìdíkẹ́ni yẹn kọ̀wé àwọn ẹni yẹn lè ràn wọ́n lọ́wọ́ láti kọ́ àwa náà dẹ̀ lè ràn wọ́n lọ́wọ́ láti kọ́ caretaker committee àwa 8 la wà nínú caretaker committee yẹn èmi Adébísí Àbíkẹ́ èmi ni chairperson Prince Ọ̀ṣínbàjò àwọn ni secretary Mrs Mariam Amokun àwọn ni welfare chairperson Mrs Ìyábọ̀ Ọládẹ̀jọ àwọn ni financial secretary Bàbá Adésínà Mẹ́sìn-Óyè àwọn ni wọ́n wà ní in charge security àwọn ni chairman security then Màmá Margaret Ọmọṣẹ́bí Màmá Shoprite a máa ń pè wọ́n ti dùn mọ́ wa lẹ́nu ẹ̀ Màmá ẹ má bínú o Margaret Ọmọṣẹ́bí very active woman àwọn ni wọ́n wà ní in charge sanitation ṣe rí bí ọjà wa ṣe mọ́ tónítóní gbogbo ibi tí ìdọ̀tí lè sápamọ́ sí màmá yẹn ò kì í jókòó gbogbo ẹ̀ náà máa make sure pé àwọn dé tán pé àkíyèsí àwọn tó ń ṣiṣẹ́ sí so any of àwa mẹ́fẹ̀ẹ̀fà àwa mẹ́jẹ̀ẹ̀jọ yìí òun ni wọ́n lè wá bá láti tọ́ wọn sọ́nà bí wọ́n ṣe máa dọ́dọ̀ ìjọba ẹnikẹ́ni ò ní béèrè owó nǹkan lọ́wọ́ yín o wọ́n ní kẹ́ ẹ mówó wá o ẹnìkan ò ní kẹ́ ẹ wá gba fọ́ọ̀mù kẹ́ ẹ bá fẹ́ gba ṣọ́ọ̀bù o tẹ́ ẹ bá wá pẹ́ fẹ́ gba ṣọ́ọ̀bù nínú ká àbá yín kọ̀wé àmú yín lọ sọ́dọ̀ àwọn secretariat tẹ́ apply sí àwọn náà máa sọ bóyá ẹ máa ráyè àbí ẹ ní ráyè tẹ́nìkan bá ní kẹ́ ẹ wá níbì kan ẹ mú owó kan wá ẹ gba fọ́ọ̀mù kan kẹ́ ẹ tó rí sọ oníjìbìtì lónítọ̀hún ẹ pariwo rẹ̀ fáwọn àmọ̀tẹ́kùn o. ṣe rí ní ayé ìgbà tí a ṣẹ̀ṣẹ̀ wọnú ọjà ìjọba tó wà lóde nígbà yẹn òun ni wọ́n lé gbogbo àwọn tó wà lójú títì wọlé gẹ́gẹ́ mo ṣe sọ àwọn tó wà ní mobile àwọn tó wà ní challenge Mọ̀lété ojú títí Òkè Àdó lọ sí gbogbo Òkè Bọ́là yẹn gbogbo àwọn àtàwọn tó ń kiri ọjà ní gbogbo àwọn àdúgbò gbogbo wa ni wọ́n darí wá sínú ọjà nbí tí wọ́n dẹ̀ fún ní àyè gbogbo àyè tẹ́ ẹ rí tó ṣòfò yẹn gbogbo wọn pátápátá ló lówà tẹ́lẹ̀ gbogbo wọn ni wọ́n allot fún àwọn èèyàn ṣùgbọ́n pàtó yá àwọn èèyàn bọ́ta torí wípé ojú títì ó dùn mọ́ wọn a ti ń bá àwọn èèyàn wa sọ̀rọ̀ a ti ń appeal sí wọn láti jẹ́ kí wọ́n máa wá láti jẹ́ kán máa kó padà bọ̀ nínú ọjà oríṣiríṣi incentive láti try láti introduce. Number 1 a ti dá cooperative sílẹ̀ ìjọba ti fún wa lówó rí nínú ọjà yìí wọ́n ti fún wa ní according to kan táwọn ará secretariat sọ wọ́n ní 20 million ni wọ́n ti gbé sílẹ̀ fún wa nínú ọjà yìí pé ká máa yára wa ká máa fi ṣòwò ṣùgbọ́n àwọn tó wà lórí ìṣàkóso ọjà yìí láyé ìgbà yẹn àwọn ni wọ́n lè sọ bí owó yẹn ṣe rìn àwa ò bówó kankan àwa ò bá nǹkan kan lẹ̀ àwa náà ti wà ní ọjà tipẹ́ o a mọ̀ pé wọ́n pín owó yẹn fún àwọn kan tí wọ́n pè lólórí àwọn olórí ló mọ̀ bí wọ́n ṣe pín kò sí yẹ̀míwò kankan tẹ́nì kankan ṣe sí nígbà náà oníkálukú kàn ń ṣe tó wù ú ni ó wà lára nǹkan tí a ṣe push fún change of government gan so nísìnyí báyìí láti má jẹ́ kí irú ìyẹn tún lè wáyé mọ́ a ti dá cooperative sílẹ̀ nínú ọjà kódà a ti approach ìjọba through Ministry of Trade tó ní ọjà yìí wípé a fẹ́ register cooperative wọ́n ti fún wa ní guidelines wípé ká sì lọ́ọ́ máa ṣara wa jọ ná ká lọ́ọ́ máa ṣèpàdé ná tá a bá ti tó gbèdéke ìgbà kan àwọn ó bẹ̀rẹ̀ sí darapọ̀ mọ́ wa láti kọ́ wa bá ṣe máa rìnrìn yẹn lọ títí a fi register láti jẹ́ ká lè register gan a ti draw constitution nínú ọjà yìí lórí ibi tí ò bá sí òfin kò sí ẹ̀ṣẹ̀ so a ti draw constitution a ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ àti fẹ́ẹ̀ parí ẹ̀ kọ́kànkún ká dọ̀tí àìsàn wa ká cross ti wà lórí constitution yẹn ni so tá a bá ti ṣe constitution yẹn tán
pẹ̀lú pé a ti bẹ̀rẹ̀ ìjókòó cooperative wa díẹ̀díẹ̀ àti ń pọ̀ díẹ̀díẹ̀, then ìyẹn máa jẹ́ opportunity fún ẹni tó bá jẹ́ oníṣòwò nínú ọjà yìí láti ní access sí owó láti máa fi ṣòwò. Ṣùgbọ́n kéèyàn tó lè join cooperative wa ó gbọ́dọ̀ lá ID card inú ọjà yìí lọ́wọ́. Ó tún jẹ́ nǹkan míì tá a tún ti ń ṣe látìgbà táwa ti di alákòóso ọjà yìí ní àti inú oṣù kẹfà, inú ọjọ́ kẹwàá oṣù kẹfà òun ni wọ́n ṣe ìbúra fún wa, oná induct àwa as a committee. So a fẹ́ ní database gbogbo àwa tá a jẹ́ oníṣòwò nínú ọjà yìí, a fẹ́ mọ orúkọ wa, gbogbo information nípa wa, ṣọmọ Nàìjíríà ni ẹ́, kí ni national ID card number ṣé o ní voters card, so that a mọ̀ tí àsìkò òṣèlú bá dé, àmọ́ bá ṣe máa bára wa sọ̀rọ̀. Torí gẹ́gẹ́ bí oníṣòwò àwa ò sínú ẹgbẹ́ kankan, any government in power ní tiwa, gbogbo ìjọba làwa ó bá ṣọ̀rẹ́ ní tiwa. So a fẹ́ ní gbogbo information yìí lọ́wọ́ nípa gbogbo wa, àti pé láti fi ọkàn àwọn oníbàárà wa balẹ̀ pé tẹ́ ẹ bá wọnú scout camp wo, tí ẹ bá wá ṣe business pẹ̀lú ẹ̀yìn kankan, kò lè sí alágbèédá níbí. So gbogbo yẹn à ń ṣe lọ́wọ́. Àwọn èèyàn ti gba fọ́ọ̀mù, àwọn èèyàn wọ́n ti submit fọ́ọ̀mù yẹn tó pọ̀, a ti ń process ẹ̀ lọ́wọ́. So ẹni tí ò bá ní ID card wa kò lè join cooperative wa. Tó o bá dẹ̀ join cooperative wa, o ò lè ní access sówó. So kò sí pé ẹnìkan ó fún yàyàn kan lówó àbẹ́nìkan ó fowó bì kan, àwa bá Tales by Moonlight dé. So gbogbo yẹn ó jẹ́ nǹkan tá à ń ṣe láti rí i pé kí àwọn tó bá jẹ́ ara wa, àwọn tó bá jẹ́ oníṣòwò tó wá sí scout camp ní tòótọ́, ọkàn wọn máa balẹ̀ pé yes, àwọn náà belong sí organisation tó lẹ́sẹ̀ ńlẹ̀, àwọn náà belong sí ibi tó yẹ pé èèyàn lè mú yangàn wípé ibẹ̀ làwọn wà. Àwa ti ń gbìyànjú láti jẹ́ kí ọjà yìí kún, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ dúró tí wọ́n nítorí pé àwọn ò kì í fi bẹ́ẹ̀ tà, à ń tà o, ṣùgbọ́n kò tíì tó. Àtàárọ̀ tí mo ti jókòó ní ìsìn, mo ti jókòó ti tó 1 hour báyìí, kọ́sítọ́mà kan ṣoṣo ló ti wọlé. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ibi tọ́jà ti ń yá dáadáa ni, ṣé mọ̀ pé ẹ̀yin gan mi láyè bá yín sọ̀rọ̀ púpọ̀. So láti jẹ́ kí ọjà tún kún sí, kí àwọn èèyàn máa wá sí, a ti ń lọ sí media, a ti ń lọ bá àwọn media houses kán máa wá polówó, ṣé wọ́n sọ pé polówó ọjà ó làgùn mu òwò. So a ti ń gbìyànjú láti polówó ọjà yìí ní known medias, like orí rédíò ni, orí tẹlifíṣàn ni, orí social media ni. A ti ní Facebook page fún ọjà yìí tí a dẹ̀ ti ń encourage àwọn èèyàn kán máa wá a máa ṣe bí highlight ọjà tó ní kálukú ń tà nínú ọjà, so that the whole world can see us pé àwa ń bẹ̀. Then nǹkan tí ìjọba tún lè ṣe láti fi ràn wá lọ́wọ́, ọ̀nà méjì nìyẹn pín sí. Àwọn tó wà lójú títì kán bá wa lo agbára ìjọba láti ní kí wọ́n wọlé, àwa ò lágbára láti pè wọ́n wọlé. Tíjọba bá ní wípé kán má tajà lójú títì mọ́, ó yá ẹni tó bá tajà lójú títì àbẹ́ni tó bá rajà lójú títì, báyìí làwọn ó ṣe fún wọn. Ṣé ń pé ìyẹn lè jẹ́ káwọn èèyàn wá. Ṣùgbọ́n téèyàn bá fi tipátipá mẹ́ṣin dé odò, àwọn àgbà sọ pé a lè má lè fi tipátipá mú momi. Tán bá ní kí wọ́n wá tí wọ́n bá láwọn ò wá, ààyè ọ̀tọ̀ nìyẹn. Ààyè tó tún wà ní wípé gbogbo àwọn ṣọ́ọ̀pù tí wọ́n tì pa, àwọn lọ́kọ̀ọ̀pù wà ńbẹ̀ tó pọ̀ tí wọ́n tì wọ́n tà mọ́ tí wọ́n kó nú ẹ̀ o, tí wọ́n tì pa wà ńbẹ̀. Bóyá ẹrú wà ńbẹ̀, bóyá ẹrú ò sí ńbẹ̀, a mọ̀. Kíjọba ó bá wa wo àwọn, wọ́n ní rẹ́kọ̀dù o. Torí nínú ọjà yìí a mọ̀ wípé àwọn secretariat máa ń máàkì àwọn ṣọ́ọ̀pù tó ń wá lójoojúmọ́, àwọn tí ò kì í wá. Wọ́n ní rẹ́kọ̀dù àwọn shops tó wà active àtàwọn tó wà inactive. So àwọn tó wà inactive yẹn kí wọ́n rí alert ẹ̀ fáwọn, kí wọ́n rí advertise fún àwọn tí wọ́n lè nílò shop. Because amọ̀ye tí rent ń sọ nígboro báyìí. So this is a very conducive environment. Gbogbo nǹkan ló fi wuyàn. Gbogbo nǹkan níbí yìí fi rẹwà, ló fi rọrùn láti wá gbàsọ̀ sí.
so àwọn tí wọ́n bá mọ̀ pé wọ́n nílò tiwọn tí wọ́n ti pa kíjọba repossess ẹ̀ kó fún àwọn tó nílò ẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti bẹ àwọn tó fẹ́ wà níta tí wọ́n láwọn ò wọlé tí wọ́n bá ti bẹ̀ wọ́n tán èmi ò ní fẹ́ kí wọ́n lo ipá ṣùgbọ́n kí wọ́n sì máa bá wa tù wọ́n kí wọ́n bá wa rọ̀ wọ́n náà ni kí wọ́n wá tí wọ́n bá wá ṣe yẹn tí yẹn náà bá kọ̀ tí ò bá ṣe then kí wọ́n bá wa reallocate àwọn shops yẹn fún àwọn tó ní ìdí ẹ̀ so that wise tán bá advertise pé ṣọ́ọ̀bù wà ó fáwọn àwọn èèyàn tó ní ìdí ẹ̀ máa wá kọjá ti kún ní títí wa kí èrò dẹ̀ máa wá orúkọ tí èmi ni Adébísí Àbíkẹ́ Olúkòjú.